mojúbà ọmọdé mojúbà àgbà mojúbà ẹ̀sẹ́ ìdí ìbà àtẹ́lẹsẹ̀ tí ò hun tó fi dé pọpọ tán. Ètò yìí ni ìròyìn láti inú ìjọ Àgùdà ilẹ̀ Yorùbá ló tún gorí afẹ́fẹ́ láti Space TV tìlú Ìbàdàn. Àlùfáà Paul Aṣáwálé lórúkọ mi. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn tọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láti ìlú Ẹ̀gbá, ìlú tá a kọ́ sábẹ́ òkúta, pẹ̀lú ìròyìn pápá mímọ́ tó wípé a ò lè yan kú jẹ o àfi ká ṣiṣẹ́ jèrè ayé ẹ̀ nípẹ̀kun ni. Ojú ìwé 12 ti CDA Rock ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀mí mímọ́ ló ń ṣàkóso gbogbo ìdúpẹ́ ẹ̀dá. Bíṣọ́ọ̀bù Ọ̀dẹ́tóyìnbó ló ṣe léyìí níbi ìkórè àwọn ọ̀dọ́. Ojú ìwé 2 ló wà. Sunsun láyé. Bíṣọ́ọ̀bù àgbà Martins fi ipò tuntun dá àwọn àlùfáà rẹ̀ kan lọ́lá. Ó sì tún gbé àwọn kan lọ sórí ìjọ mìíràn. Ojú ìwé 7 ti The Era ló wà. Àṣà ìgbéyàwó máa ń ṣòjòjò lọ. Ojú ìwé 12 alálàyé rẹ̀ wà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn obìnrin olùfọkànsìn the Immaculate Conception ṣayẹyẹ ọdún márùndínlọ́gọ́rin òní 75 years wọn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ojú ìwé 5 Independent lèyí wà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀bá jẹ́ ká tọ̀ sójú kan o kó lè bá a máa ru. Ta ló sọ bẹ́ẹ̀? Ojú ìwé 12 nìdáhùn rẹ̀ wà. Ǹjẹ́ nísinsìnyí ẹ jẹ́ ká tún kẹ̀kẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí sílẹ̀ ní pẹrẹu. A ò lè yan kú jẹ rárá o àfi ká ṣiṣẹ́ jèrè ayé ẹ̀ nípẹ̀kun ni. Ojú ìwé 12 ti CDA Rock ló wà. Lẹ́nu ìsinmi ráńpẹ́ rẹ̀ nílùú Castro Candofo lórílẹ̀‐èdè Italy tí Pápá Mímọ́ Leo 14 ti darapọ̀ máwọn èrò táwọn náà wá sórí òkè kan lẹ́bàá ìlú Rome láti gbàdúrà ìkẹ́ áńgẹ́lì ló ti pàrọwà fún gbogbo onígbàgbọ́ bẹ́ẹ̀ pé ikú ò ṣeé yàn jẹ àfi kóníkálukú ṣiṣẹ́ gidi láti jèrè ìyè nípẹ̀kun ni. Ìbéèrè tẹ́nìkan béèrè lọ́wọ́ Jésù èyí tí wọ́n kà látinú ìwé mímọ́ lọ́jọ́ náà ló tó béèrè wípé olùkọ́ kí ni mo lè ṣe láti jèrè ìyè nípẹ̀kun ló fa sábàbí ọ̀rọ̀ tí Pápá Mímọ́ sọ yìí. Ó tẹ̀síwájú pé kò ṣeé ṣe kẹ́dà fi tipátipá tàbí ìdúnàdúrà wọ̀jọba ọ̀run o bí kò ṣe kóníkálukú gbìyànjú wọ̀ ọ́, àti pé ìbéèrè ọkùnrin náà fi hàn pé ní gbogbo ìgbà lẹ̀dá ń pògbé ayé tó borí ìṣòro, ayé tó borí ibi àti èyí tó borí ikú pẹ̀lú. Ẹ̀mí mímọ́ ló ń ṣàkóso gbogbo ìdúpẹ́ ẹ̀dá o. Bíṣọ́ọ̀bù Ọ̀dẹ́tóyìnbó ló ṣe léyìí níbi ìkórè àwọn ọ̀dọ́. Ojú ìwé 2 ló wà lẹ́kùnrẹ́rẹ́. Nígbàtí Bíṣọ́ọ̀bù Abẹ́òkúta Most Reverend Dr. Peter Ọ̀dẹ́tóyìnbó ń wàásù níbi ìkórè àwọn ọ̀dọ́ tìjọ SS Peter and Paul Catholic Cathedral Ìtẹ̀sẹ̀ lábẹ́òkúta ló ti gbà wọ́n níyànjú pé gbogbo ìdúpẹ́ tó wù kẹ́dà lè fẹ́ dú tàbí máa dú láyé, ẹ̀mí mímọ́ ló ń darí ẹni láti ṣe bẹ́ẹ̀. Ìdí nìyí tó lóun ṣe wá ń rọ gbogbo ẹlẹ́sìn Kristi pátápátá láti juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún Ọlọ́run ọba. Nínú mísà náà bákan náà nìròyìn sọ pé ó ti gbọ́wọ́lé àwọn 11 lórí fún ẹ̀bùn ẹ̀mí mímọ́. Sunsun láyé. Bíṣọ́ọ̀bù àgbà Martins fi ipò tuntun dá àwọn àlùfáà rẹ̀ kan lọ́lá. Ó sì tún gbé àwọn kan lọ sórí ìjọ mìíràn. Ojú ìwé 7 ni a ti lè rí èyí kà lẹ́kùnrẹ́rẹ́ èyàn nínú ìwé ti Ẹ̀rá. Ìròyìn ìsíninípò ló gbòde ìjọ Àgùdà ẹkùn Èkó báyìí. Gẹ́gẹ́ bí bíṣọ́ọ̀bù ẹkùn náà Most Reverend Dr. Adéwálé Martins ṣe sọ, ìgbésẹ̀ yìí wà lára akitiyan láti fòkùn kún ìlàkàkà àwọn aṣáájú ìjọ wọ̀nyí fún ìkéde ìhìnrere àti ìtọ́jú àwọn àgùntàn tọ́lọ́run fi sábẹ́ wọn ní gbogbo ìgò tí wọ́n wà. Àwọn tọ́rọ̀ náà kàn ni wọ́n ní wọ́n gbọ́dọ̀ lọ wọ̀ síbi tuntun tí wọ́n gbé wọn sí yìí ó pẹ́ jù 30 oṣù tá a wà yìí. Bíṣọ́ọ̀bù gbóríyìn fáwọn bàbá ìgbàgbọ́ méjì kan tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun nínú ìjọ Èkó gẹ́gẹ́ bí alákòóso ìjọ, ṣùgbọ́n tí wọ́n ní láti yẹ̀ bàbá yìí fún ojúṣe mìíràn. Àwọn náà ni Right Reverend Monsignor Jan Aniagu àti Very Reverend Monsignor Bernard Okodua.
àṣà ìgbéyàwó máa ń ṣòjòjò lọ. Ojú ìwé 12 lálàyé rẹ̀ wà lẹ́kùnrẹ́rẹ́. Inú ìwé ìròyìn The Herald ní ìkìlọ̀ yìí ti jáde pé kí gbogbo ẹ̀dá mọ̀ pé ètò ìgbéyàwó láyé kì í ṣe bóníkálukú bá ṣe fẹ́ o. Ètò ẹ̀hùn àwùjọ ni, pé títí ayé làtúbọ̀tán rẹ̀ fáwùjọ tàbí fórílẹ̀-èdè tí kò bá náání rẹ̀, àti pé ètò àyẹ̀wò ta ló lọ́mọ, ìyẹn ò ní DNA yìí, àti iléeṣẹ́ tó ń sọmọ tuntun jáde pẹ̀lú rírí àìsòótọ́ nínú ìgbéyàwó bí ohun tó tọ́ láwùjọ yìí, àti àìfẹ́ wọnú ìgbéyàwó mọ́ báyìí fún àwọn ọ̀dọ́ jẹ́ àwọn àmì ọ̀làjú àwùjọ tó ti doríkodò. Àwọn obìnrin olùfọkànsìn the Immaculate Conception ṣayẹyẹ ọdún márùndínlọ́gọ́rin, ìyẹn ní 75 years wọn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ojú ìwé 5 Independent ló wà. Ìdùnnú ṣubú layọ̀ lọ́jọ́ 23 oṣù tó kọjá ní St. Bernardine Catholic Church, Owódé nílùú Ọ̀yọ́, níbi tí àwọn olùfọkànsìn obìnrin ti the Immaculate Conception ti ṣayẹyẹ ọdún 75 ìfilọ́lẹ̀ wọn lórílẹ̀‐èdè Nàìjíríà. Èyí ni látọdún 1950 sí ọdún 2025. Lára ayẹyẹ tí wọ́n fi kó ọjọ́ náà jáde ní ìbúra ìṣedédé nínú iṣẹ́ ìfọkànsìn àwọn mẹ́rin wọn. Bíṣọ́ọ̀bù àgbà fún ẹkùn Ìbàdàn, Most Reverend Dr. Gabriel Lékè Abégúnrin, nìròyìn sọ pé ó darí mísà ọjọ́ náà, tí Reverend Father Boniface Wúrọ̀ọlá sì wàásù lọ́jọ́ náà. Nínú ìwàásù rẹ̀ ló ti fọpẹ́ fọlọ́run pé ẹni 4 péré ló wá bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí láti Glasgow, tó sì wá jẹ́ pé wọ́n ń lọ síbi 100 báyìí tí wọ́n sì ń ṣiṣẹ́ yípo àwọn ìjọ ìwọ̀ oòrùn ká. Ẹ̀bá jẹ́ ká tọ̀ sójú kan o kó lè bá a ru. Ǹjẹ́ ta ló sọ bẹ́ẹ̀? Ojú ìwé 15 ní ìdáhùn rẹ̀ wà. Níbi ìpàdé ẹgbẹ́ àwọn ọmọ ìjọ pẹ̀lú àwọn ààrẹ ẹgbẹ́ inú ìjọ kọ̀ọ̀kan lẹ́kùn Ìbàdàn ní akọgun ẹgbẹ́ àwọn ọmọ ìjọ Reverend Father Paul Aṣáwálé àti ààrẹ ẹgbẹ́ àwọn ọmọ ìjọ lápapọ̀ arákùnrin Jídé Ọládòkun ti ké sí gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nínú ìjọ Àgùdà tìyẹn tilẹ̀ Ìbàdàn kí wọ́n jọ̀wọ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ ọmọ ìjọ tó so wọ́n pọ̀ ṣọ̀kan, àti pé báwọn bá jọ tọ̀ sójú kan nìtọ́ àwọn náà yóò ṣe rú láti fún ìjọ wọn ní àlàáfíà. Èyí ni pé àfojúsùn kan náà ló lè mú ìtẹ̀síwájú àti ìgbéga bá ẹkùn ìjọ Àgùdà àti ilẹ̀ Ìbàdàn. Ọjọ́ 23 oṣù tó kọjá nípàdé náà wáyé ní St. Gabriel Catholic Church, Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Ìròyìn yìí sọ pé ọ̀pọ̀lọpọ̀ orí ìkòkò ni wọ́n fi sọ̀ọ́dún lọ́jọ́ náà. Bí kì í bá wá sọ̀kánjúà àtàrí àjànàkú tọmọdé wa gàárì, àgbè mi tún ṣetán ó ń rèlú Ìdáró, àlùkò mi tún ṣetán ó ń rèlú Ìkosùn, lékeléké mi ṣetán ó tún ń rèlú Ìkẹfùn. Àlùfáà Paul Aṣáwálé tún padà sílé bàbá rẹ̀. Ìjì òní jà kó domi inú àgbọnù títí ọjọ́ mẹ́jọ, gbọ̀ngbọ̀n àtẹ̀mí àtẹ̀yìn òkè gbọ̀ngbọ̀n.